Olúbùnmi Olúwa ti bùn ọ lẹ́mìí gígùn pẹ̀lú àlàáfíà ó tún mú kó rọ́dún. Òkú ọdún o òkú ìyèdún o wá ṣe púpọ̀ ọdún. Àpáta dé àpáta pàrẹ̀ wìdé o ó yá torí ọlọ́jọ́ bí tòní ẹ jẹ́ ká ṣe lóní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ ká ṣe lóní wàràwàrà ẹ jẹ́ àjọ lọ kájọ lọ lé olóríire tí sọjọ́ bí lónìí àkọ́ńbẹ́pọ̀ rẹ ẹlẹ́yinjú ẹ̀gẹ́ arẹwà lóbìnrin ó yá máa gbọ́ dídùn ẹnu tèmi wọlà wá wá kí o. Olúbùnmi ayọ̀ Ọlábánjí Ìbíkúnlé Olúbùnmi máa gbọ́ dídùn ẹnu tèmi. Ìyálóde gbogbo ìjọka kingdom ìjọka tó ń bẹ nílùú Àkúrẹ́ ńlẹ́ máa wọlé máa rọra olóríire. Ìyá Olúwadámilọ́lá ìyá Yọ̀mídèjì ìyá Ọlámilékan ìyá Olúwadùnsìn ìyá Táyé Kẹ́hìndé èjì rẹ̀ ẹ̀dúnjọbí ọlọ́jọ́ òbí èmi mọ́lé bàbá tó bí ọlọ́mọ Àkúrẹ́ ni ọ́ Àkúrẹ́ náà ni bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ lígì ṣe ọ̀gbọ́n ọjọ́ mu ìwọ lọmọ lígì ṣe ọ̀bùn pàràrà òdì rẹ̀ ìwọ lọmọ Àkúrẹ́ Olóyèmẹkùn ọmọ amúdàsílẹ̀ mógún ẹrun pani ìwọ lọmọ wá ìwọ lọmọ ẹkùn láàfin Àkúrẹ́ lọmọ olómi méjì kan péjèèjì lálà àlàkàn mi péré àládòmí ọmọ ayé ìṣàkúrẹ́ òṣì ìtàkúrẹ́ kákúrẹ́ mọ̀mọ́ lálá alátẹ̀mí ń bẹ nínú ọ̀kẹ́ ìyé mi alájẹ ń bẹ nínú ọ̀kẹ́ ìyé rẹ ìwọ lọmọ ọlọ́jà méjì kan iná ńlá òrìjọ́ kan bá lórí tagún wọn sì ná mẹ́sì àná yé sí ọmọkùnrin Àkúrẹ́ ń tó kó bọ̀ ó má gada péré ọmọbìnrin Àkúrẹ́ ń tó dò ó bọ̀ ó fìsì mẹ́lò pẹ́fọ̀n okú ọdún okú yèdún o àríyáyá ni ti yá àríyáyọ ni ti yọ iná ní sàyà náà onílé àlejò wọn máa fọ yàyà ṣe tiẹ̀ ní lágbára lọ́wọ́ Olúwa ọba láṣẹ lọ́wọ́ bàbá òkè àwọ̀ títọ̀ tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ìwọ ò ní rí kú ọmọ ò ní rí kú ọkọ ò ní fàìsàn lògbà bó ti sọdún èyí wá sọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èpè wá pẹ́ láyé láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Akọgun ló ní kí n máa kí ọ akọgun ló ní kí n máa kéwì fún ọ àpáta pàrẹ̀ ewì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.